àtayébáyé láti ń gbọ́rọ̀ mágùn yẹn o pópó ríṣiríṣi mágùn olókìtì mágùn alákùkọ sí wa o má tẹ̀mí ẹ̀ràn káyé àwọn yẹn gbóògùn báwọn aláwo wa bájáwé wa gbòyó sàn ṣùgbọ́n tí éèdì o kò gbóògùn ẹlẹ́yinjú ẹ̀gẹ́ ò gbọ́ ìbàdí àràn èyí fún jọ̀wọ́ ọmọge òrékè lẹ́wà obìnrin ẹ má dá láṣà o ẹja ìwẹ̀ èjì ti káyé ẹ̀yinjú ẹ̀gẹ́ apàkòtò ìbàdí àràn adìrẹ́gẹ́já òrékè lẹ́wà o adóbùrẹ̀wà bèdì bá bọ́ síyàn lára tán èdì ń bẹ o tọ́ bá a bá wíwíwí tó o lóòní gbọ́ bá a sọ tó o lóòní gbà bí ìdí bá bàjẹ́ tó nídìí ni ó dà bó bá burú tán ìwọ nìkan ni ó kù àbọ̀ ọ̀rọ̀ ńlá sọ fọmọlúàbí bó bá dénú rẹ̀ yóò sì dòdìdì.